sọ fún pé kó òun máa tó yọ kélé yìí máa jówe fún wọn tó lò ní tí à ń rò bóyá pé àfìmí gbogbo ìwà tó bá wù ká lè mọ̀ ọ́ wù láyé ní ohunkóhun tá a bá ń ṣe èyí tá à ń ṣe níwájú àwọn èèyàn ní àbí ìta ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe ẹnìkan wà tó ń wo àti èmi àti ìwọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀kẹ̀rẹ́ wọ́n ní ọmọ kan wà tó jẹ́ wípé tọ́lọ́run ọba mi bí kò ń darúgbó kò kéré kò yòrò bẹ́ẹ̀ ni kò rù kò kúrò lójú kan ẹ̀san lórúkọ ẹ̀ tó máa fún olúkálùkù wa gẹ́gẹ́ bá a ti béèrè. ìgbà tó tó ìgbà ló ń ṣe baálé àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mojú ẹ̀ Jumobi Omisore lọ́lọ́rundé ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà ẹ pè Jumobi Omisore sórí 0704 424 7984 gbogbo ẹ̀yin arìnrìn-àjò àti ọmọ jayéjayé tẹ́ ń fẹ́ ilé ìtura tó dára tó yáyìn tó sì fọkànbalẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà DM service apartment ní kí ẹ máa lọ ó wà ní Pelu Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé local government fún àkúrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0916 374 4666. ẹ̀rọ sí mọ́sítẹ́ẹ̀tì ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust ẹ̀rọ sí wọ́n ṣe gbára lé. ẹ̀rọ símọ́ catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ símọ́ catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ símọ́ catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust ẹ̀rọ sí wọ́n ṣe gbára lé. ẹ̀rọ sí wọ́n communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. AGAN LAYE ilé ayé yìí kò ṣe dágbé AGAN LAYE ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ AGAN LAYE ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni AGAN LAYE ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé ọlọ́run dá wa fúnra wa ni ká lè máa wúlò fúnra wa. ó ní nǹkan kan tí mo fẹ́ bá wa sọ lẹ́yìn o ó máa wù mí kí gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ kẹjọ kẹsàrè ya mi létí yín torí pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ à ń ló ń pọ́n àti fi àwọn ìwà pé ní àwùjọ tí a wà lónìí bọ́lá ń ṣe ti dá wa lónìí pẹ̀lú ohun ìgbàlódé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ òbí àti alágbàtọ́ àti gbàgbé àṣà àti ìṣe tiwa gangan gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere ó dàbí pé mi ò tí ì rí bí ẹ̀yà kankan nílẹ̀ Nàìjíríà táwa ń gbé wà lẹ́nu yìí tó ti jẹ́ wípé ọmọ kékeré tí wọ́n bá bí wípé kí ló fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la tí ó wà sọ pé òun fẹ́ máa pààyàn ni àmọ́ àwọn nǹkan kan ló ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa tá ò fojú sí bẹ́ẹ̀ la ò fọkàn sí bó ṣe jẹ́ wípé ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára ó ní ọ̀pọ̀lọpọ̀ oore tó dáa bẹ́ẹ̀ náà ló láwọn nǹkan tí ò dáa nínú léyìí táwa òbí àti alágbàtọ́ tá a ti kùnà láti mójútó torí ọ̀pọ̀ ìgbà a máa ń fi ejò sílẹ̀ a máa ń fi ejò sórí òrùlé sùn àgàgà àwọn òbí àti alágbàtọ́ lóòótọ́ ọ̀pọ̀ nǹkan ló ti yí padà o lásìkò ìgbà tí wọ́n ti gbé ẹ̀rọ ayélujára dé ohun mèremère tó dára ló kọ́ wa bẹ́ẹ̀ tó lè kọ́ àwọn ọmọ bó ṣe ní èrè nǹkan tó dáa bẹ́ẹ̀ náà ló ní nǹkan tí kò dáa
tá a bá ní kábi tibi ìṣáná kíyèsí oògùn gbogbo àwọn àṣà táwa ti kọ́ láwùjọ wa lónìí ló jẹ́ wípé ohun tó ń pa wá lára ló pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àìlákàsí òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí wa láwùjọ ní àwùjọ tiwa níbi tá a bá bẹ̀rẹ̀ látòrí sinimá àgbéléwò àti àwọn olórin bá a ṣe ti mọ̀ wípé láyé àtijọ́ wọn lárúgbó ṣogeri sanyán ló gbà rí tẹ́ ò bá ní gbàgbé nípa orí ìtàgé àwọn bàbá wa Ògúndé gbogbo àwọn ẹni ire tó àwọn Yétúndé Wùmí wọ́n ti ṣeré bẹ́ẹ̀ ni Madam Ṣàjẹ́ wọ́n ti ṣeré tíátà nígbà tó níyì wọ́n sì tún ṣì ń lò gbà bẹ́ẹ̀ gbogbo nǹkan wọn tán bá ṣe pátápátá la máa ń rérè níbẹ̀ o tó jẹ́ wípé ó máa kọ́ wa nípa àṣà àti ìṣe wa lóhun kóríyá ohun àmúlùdẹ̀rùn àwọn àmúlùdùn tó jẹ́ wípé àwa fúnra wa tá a tún lè fi tọ́ka sí wípé àlọ́mọ Yorùbá tí tòótọ́ ni mí ọmọ Nàìjíríà ni mí ṣùgbọ́n ẹ wá wa yé òde bẹ́ẹ̀ náà làwọn olórin wa òbí ṣì wà ń bẹ̀ orí tí wọ́n fi ṣèwé ò tí ì kúrò orin àlùbáríkà ni wọ́n ń kọ Sànní Àdé wà ń bẹ̀ mélòó bàbá kan ló bá mi ṣíde lẹ́ni tí mo dé yìí Àyìnlá Ọmọwúrà kọ́lọ̀ ń dẹlẹ̀ fẹ́ ni rè ṣùgbọ́n àti wá sọ ayé di ayé ojú kejì nígbà tó jẹ́ wípé DJ bring it to the top ládẹ̀ nígbà ní ìsìn táwọn èèyàn bá ti ṣe orin ẹyọ kan ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́ta kẹ́ẹ̀ tó ṣẹ́jú pé wọ́n ti ń lọ ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń ṣe nǹkan tó jẹ́ wípé ó jẹ́ kóríyá àti tètè gòkè tí wọ́n máa ń fẹ́ nira díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tà rí tá a mú yìí àṣà aláṣà yìí orí ẹ̀rọ ayélujára ni òun ló fà á tó jẹ́ pé nínú ilé ẹ máa rọ́mọ tó ti gba tó ní PhD míì ní masters bẹ́ẹ̀ náà ni ẹni tó ní BSc àwọn tó ní HND tó ní OND tó ti kàwé tó jẹ́ wípé wọ́n nílò wípé tí wọ́n bá ti ẹ̀ríṣẹ́ kékeré kan tó tún lè kún wọn lọ́wọ́ látún fi lè tẹ̀síwájú gbogbo wọn náà máa ń fẹsẹ̀ gbálẹ̀ kiri yìí bẹ́ẹ̀ àwọn tó ń yọ ayé aláyé lò àwọn ní fake life lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ wípé lónìí kan tó ní wọ́n jáde wọ́n ti ṣe àwọn sinimá àgbéléwò ní o àbí wọ́n pera wọn ní influencer ní o ká tó yíjú pẹ̀rà àti rí wọn lórí pé wọ́n ti ní ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń wò yìí ẹ̀yin ọmọ tẹ́ ẹ wá ṣiṣẹ́ tẹ́ ẹ rò bóyá kò lérè tẹ́ ẹ ń kàwé àbí wò tó o ti kọ́ṣẹ́ ni kì í túṣu désàlẹ̀ kòkò ní o torí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tẹ̀ ń rí yìí òfegè lásán ni tí wọ́n gan bá fẹ́ lónìí tílẹ̀ mọ́ yìí mo lè júwe àwọn ibì kan méjì fún wọn tó jẹ́ pé tó o bá jáde o lè yá ọkọ̀ tí wọ́n fúnra rẹ̀ owó ẹ ló máa pa o tí wọ́n bẹ̀rẹ̀ sí lògbé sí ayé tó jẹ́ pé kì í ṣe wọ́n ló ní gbogbo àwọn èèyàn máa wẹ̀lé orí ẹ̀rọ ayélujára wọ́n fẹ́ ṣe tiẹ̀ a sì ti gbàgbé láwa tá a wà nísìnyìí wípé àwọn òyìnbó tá à ń kọ́ àṣà wọn yìí àwùjọ tí wọ́n létò wọ́n ní ètò tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ṣe kódà lórí fóònù ẹ̀rọ alágbèéká wa yẹn ó láwọn nǹkan kan tó jẹ́ wípé ibi táwọn ò gbúdọ̀ dé ń bẹ̀ ibi tí wọ́n gbúdọ̀ dé gbogbo ẹ̀ ló létò ló jẹ́ wípé táwa bá ń tẹ fóònù ẹ máa dá wọn ibì kan tó máa béèrè lọ́wọ́ yín wípé ṣó o gbà láti ṣe eléyìí àpò ó gbà kó tó lè wọnú ibẹ̀ kódà àbòmí gan owó náà ń sàn àmọ́ pọ̀lọpọ̀ wa láyé ìsìn yìí àwọn àyà tó jẹ́ wípé nítorí pé lágbájá ó ṣe báyìí lèmi náà ṣe fẹ́ ṣe à ń káṣà gbogbo àṣà pé ẹmọ̀ tán bá sọ wípé oge aró oko àṣejù ni ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe ń bọ̀. More music at fujininja.com. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo dada ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo dada ìbá.
àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo àdáyé bá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó àsìkí tó bá ń mú débi àrò tí ó níná wọn á wá ṣàdúrà fúyàwó sínú omi wọn á yómi sọ́ọ̀mù ìgbàdí látòrí lọ títí lọ́dẹ̀dẹ̀ fúyàwó láì kọ́ṣọ́ wá nítorí kó má bà ní sọ̀rọ̀ nílé ọkọ civilization ló jágbà ìdìbò tàdá ìlú. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbà. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣẹ ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. àgàn láyé lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore lórí 107.5 FM ti wá tó wá. mo ní iṣẹ́ ń bá mi bọ̀ gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ìyàtọ̀ tó wà láàrin bíbá ọmọ wí àti kíkẹ́ ọmọ bàjẹ́ o bẹ́ẹ̀ ẹ̀rọ alágbèéká àbí ẹ̀rọ ayélujára ìyẹn íńtánẹ́ẹ̀tì gbogbo wa ń lò tá à ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ bá ní ìsinyìí bí ìgbà tó jẹ́ wípé ẹni tí kò bá nírú rẹ̀ kò tí ì ṣe ń tẹ́gbẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ ewu tó wà ńbẹ̀ bó ṣe ní tó dáa bẹ́ẹ̀ ló ṣe ní ewu tó bẹ́ẹ̀ àwọn tá à ń farawé láwùjọ tí a ti káṣá yìí àwọn ní ètò sí gbogbo wọn bẹ́ẹ̀ ohun gbogbo rọrùn fún wọn torí wọ́n ní ìmọ̀ nípa ìwé ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé kódà wọ́n lówó wọ́n rà á ní o bẹ́ẹ̀ ni wọ́n rówó rà lọ́pọ̀lọpọ̀ òbí ń ṣe mo lóge àṣejù bíi taró oko ìmọ̀ ń kó bọ́pọ̀lọpọ̀ ẹ̀já láwùjọ ni torí wípé ńgbà tó ń pé ọ̀rẹ́ mi náà wọ́n ní kíní kébù nílé táwọn ọmọ ẹ lè wò wọ́n ní kíní íńtánẹ́ẹ̀tì wọ́n ti ní pé àwọn ọmọ wa ń ṣe kíní lórí ẹ̀ ti mú àwọn ẹ ti subscribe unlimited data fún wọn lórí íńtánẹ́ẹ̀tì ẹ ti gbé kíní kébù sílé bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ ti gbàgbé wípé ó ní nǹkan kan nínú tẹ̀ ń wò yẹn tí wọ́n ń pè ní ìtọ́ni òbí ìyẹn parental guide lórí everything tẹ́ wà náà lé fáwọn ọmọ yìí láti lò bẹ́ẹ̀ ó ní àwọn sáìtì ibi tí kò yẹ káwọn ọmọ yìí máa wọ̀ lọ tí wọ́n ti ń wọ̀ tí wọ́n ti ń ṣe oríṣiríṣi nǹkan tó ń kó bá wà láwùjọ wa lénìí táwọn ò wá fojú sí bẹ́ẹ̀ wọ́n sọ wípé bí iná bá kú máa fi eru bojú bọ́gẹ̀dẹ̀ bá kú máa fọmọ rọ́pò ṣó yẹ kó jẹ́ wípé àwọn ọmọ tá à ń torí wọn làkàkà lénìí tó bá wá dọjọ́ ọ̀la àwárí bákan wò ó pa mi jíṣẹ́ ọwọ́ ẹ̀ mò ń bọ̀. ìgbà tó tó igbá ló ń ṣe baálé agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó mojú ẹ̀ Jumobi Omisore lọ́lọ́ọ̀dẹ́ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà ẹ pè Jumobi Omisore sórí 0704 424 7984 0704 424 7984 gbogbo ẹ̀yin arìnrìn àjò àti ọmọ jayéjayé tẹ́ ẹ̀ fẹ́ ilé ìtura tó dára tó yáyìn tó sì fọkànbalẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà the yem service apartment ní kí ẹ máa lọ ọ wà ní Pelu Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé local government fún àkúrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0916 374 4666 0916 374
4666. bá a ṣe ń bá a lọ lórí ètò àgàn láyé mo níṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ẹ má ẹ jọ ń torí ọlọ́run gbogbo yín pátápátá tẹ́ ń gbé tó yìí tẹ́ sì rí bẹ́ẹ̀ ṣe máa ń gbàdúrà ẹ wá darapọ̀ mọ́ wa ẹ gbé polówó ọjà yín wá sórí ètò àgàn láyé ẹ pé Jumobi ìyẹn atọ́kùn ètò àgàn láyé sórí 07044247984 07044247984 mo ní ibi tá a ti ṣì í là ń bára wa sọ lórí àwọn ìgbàlódé tá a rò bóyá à ń ṣe báyìí ó yẹ ká ní àkíyèsí lọ́pọ̀lọpọ̀ o ó rí mi kò mọ̀ mí lọ́pọ̀ ti jáde nílé kí lẹ mọ̀ tún mo rí mi kò mọ̀ mí àfẹ̀mọ́júmọ́ ni torí iṣẹ́ wa mátẹ̀mọ́ mi mọ́lẹ̀ ló wọlé ìyẹn láàjì ìjọ ọmọ ń táwọn ọmọ yìí ń ṣe pẹ̀lú gbogbo ohun amáyédẹrùn tí wọ́n lérò pé lágbájá ṣe sílé fáwọn ọmọ ẹ̀ làkàṣègbèsè èmi náà fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé ẹ̀rọ ìgbàlódé tá a mú dání tá a pè lẹ́rọ alágbèéká wa tá a fi ń bá ẹ̀rọ ìbánirẹ́ ẹni sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé kò tiẹ̀ mọ̀ tó wà ń bẹ̀ á kàn pé ni pé wá junior bàbá mi tẹ̀ bàbá mi gbé síbi kinní kan tí wọ́n ní wọ́n ń ṣe ṣẹ́yìn mọ̀ tí junior ń ṣe níbẹ̀ ni mo ṣe sọ wípé a ti fi ohun ìgbàlódé àti fi gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣà wa dànù bẹ́ẹ̀ kan ní kíkẹ́ nìkan tó dáyé kinní kan làjèjì ń jẹ ó ní bí wọ́n ṣe tó àwọn baba ńlá baba wa ó ní bí wọ́n ṣe tó àwa kódà ó ní bí wọ́n tún ṣe tó àwọn táwa aláyé tí wọ́n jẹ́ ẹ̀gbìn fún wa àwọn tó bí wa náà ó ní bí wọ́n ṣe tó wa kí ló wá dé tá a lè wá máa tó àwọn ọmọ wa bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fi gbogbo nǹkan wa ṣe wípé ó di dandan àfi dandan ńlá ká ṣe nǹkan tí ayé ń ṣe ohun ìgbàlódé la fẹ́ ṣe ẹni ohun ìgbàlódé tá a bá ní nínú ilé fáwọn ọmọ lóòótọ́ wọn níbi tán dáa ṣùgbọ́n ṣẹ́yìn mọ ìtọ́ni òbí ìyẹn parental guard tó wà ń bẹ̀ fóònù tó wà lọ́wọ́ wa yìí ṣó níbi tó ti yẹ kó ó ní àsìkò tó yẹ ká débi níbo la ti